ẹ̀kejì ọ̀rọ̀ yìí gbà táà mọ́ sọ àwọn kan mọ́ fẹ́ takò wá wọ́n nítorí páwàá jẹ́ ahlu sunnati wal jamaa sáà gbàgbé ni ìpé sultanu ta lóhùn lọ́rọ̀ ń bẹ lẹ́nu rẹ̀ yìí sáà gbàgbé kó ní súfì ni àwọn ahlu sunnah tó ní súfì sì rí àyèmọ́ kúlá bí sí èdè pa àti ń gbọ́gbọ́n ju tá a gbé dání dànù àbá àti ń ju tọwọ́ wálẹ̀ alọ́rọ̀ òye yìí ni ń tà bẹ́ sọ fún yín kẹ́ẹ̀fẹ́ gbọ́ náà ni olúwa wa ló fi àṣẹ sí olórí àwọn mùsùlùmí lẹ́nu látara àṣẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwa rẹni tọ́lọ̀ ní ó padà dépò olórí lára wa ó wá jẹ́ súfí láàrin wa lópin ìgbà tí ìjẹ́ súfí rí bá ti sọ di káfìrí ọlọ́run mọ̀ pé súfí ni kó tó yàn án lè wà lórí ọlọ́run wa lẹ́ni tóun bá ti wá yàn án bẹ́ẹ̀ regardless ń tẹ́yìn ò bá jẹ́ oníkẹgbà òun gbà fún ó ní àwọn ìkẹta táwọn èèyàn máa ń raise nípa sharia court sharia panel tánikẹ́ gbé wá sí ìsàlẹ̀ ń bì nílẹ̀ Yorùbá táwọn èèyàn ń takò wọ́n ní ìyẹn kọ́ ló kàn sí o ṣáà páwà mùsùlùmí àgbọ́ra wáyé láwọn táìmù yìí báyìí tàbá ní ẹbá lọ gbé dé ìsìn tàbí wá fẹ́ mọ́ wà ní sharia court yẹn fún wa gbogbo ẹnikẹ́ni tó bá lè wò wà ń bẹ òun náà ló wà ń bẹ ó jẹ́ súfí ni o ó jẹ́ súnní ni o ó jẹ́ sálàfí ni o ó jẹ́ tẹ̀bìlígì ni o tí òun lórí bí dépò ní ó máa jẹ́ káàdì wa tí ó máa dájọ́ fún wa àṣẹ rẹ̀ látẹ̀lé ṣe bá ń gbé dájọ́ lọ kóòtù ayé Emmanuel yóò sì máa jẹ́ jọ́ọ̀jì fún wa òun ládájọ́ tí ó dájọ́ fún wa a ti ń gbọ́wọ̀ sí Emmanuel tí èṣe mùsùlùmí lẹ́nu ìjọba lè mú wa jẹ́ pé ń jọ́ ní kóòtù ayé à ń gbà fún Emmanuel tí èṣe mùsùlùmí nítorí ọlọ́pàá tá a bá lẹ́jọ́ ń bẹ̀ ọ̀dọ́ ọlọ́pàá wá jẹ́ kí yó àádà ń gbọ́ àṣẹ tó wá pa in tó bá lè mú ẹnu gbogbo àmọ́ kò lórí àṣẹ tá a bá ń pa tẹ́yìn ó bá gbé wa lọ ní ẹjọ́ ẹ̀yìn máa kí ẹ ó jẹ́ Emmanuel àbójẹ́jọ́ ọ̀nù báà ló bá gbé yín lọ ní ẹjọ́ ẹ̀yìn máa kí ẹ ó jẹ́ Emmanuel àbójẹ́jọ́ ọ̀nù bẹ́ẹ̀ náà ní bọ́lá ọba fẹ́ nìkan wá jọ lórí fáwọn mùsùlùmí àbójọ lórí fún wa ní kóòtù àní mọ wọn pé ṣé súfì ní àbí tẹ̀bùlíìgì àbí àlùsùnà àbí gbogbo tó bá lè wò ó jẹ́ sọ́nà ti yàn án bẹ̀ náà àfi ká gbà fún ni o ìwọ náà dákun gbà fọ́gà rẹ̀ níbi ọ̀rọ̀ dé yìí mọ́ bá sùtọ́nù dúmọ́ ààyè máa bá yímíyímí dúmí ẹ fi mílẹ̀ fún yímíyímí ẹ má bá sùtọ́nù dúpọ̀ olórí mọ́ ọlọ́run ti yàn án bẹ́ẹ̀ ọlọ́run ti yàn án bẹ́ẹ̀ bá a bá fẹ́ ṣe àbòsí lókù ní Nàìjíríà wa tò ní tílẹ̀ mọ́ ń bẹ̀ yìí bí wọ́n bá fẹ́ sọ pé kó ló àwọn mùsùlùmí ó kíní kan wá ṣẹlẹ̀ a ní ìdí kó ló ní àwọn mùsùlùmí ó jáde jama wọn à ní wà lọ́lẹ̀ Ìgbò o wọn à ní wà lọ́lẹ̀ Tápà o wọn à ní wà lọ sọ́sùn o wọn à ní wà lọ sọ́yọ́ o olórí wa tó ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ kìí sọ̀lọ̀ Ọ̀ṣun ni wọ́n wà lọ olórí wa tó ń retí kìí sọ̀lọ̀ Èkómi o wọn à ní wà lọ Dúmọ̀tà wọn à ní wà lọ Bádíà o wọn à ní wà lámùkòkò wà láì wọn sì ní wà lọ Ságége níbo ni wọ́n mọ̀ wá lọ ó mọ̀ wá Alhaji Sa'ad Abubakar orúkọ yóò pé méjì ẹni tí wọ́n mọ̀ wá náà nìyẹn nígbà bá ti wá mọ̀ pọ̀ lọ̀gá wa tó bá ní amọ́gá wa wá èwo tí wá ní tiẹ̀ tó ń mọ́gá wa dùpò èwo ní tiẹ̀ tó ọ̀fẹ́ jẹ́ kọ́gá wa ó jọ́gá wa ọ̀gá wa ní ọ̀gá tiẹ̀ náà ní gbà fọ́gá rẹ̀ mọ́ bọ́gá rẹ̀ dùmọ̀ ọ̀gá rẹ̀ níbi táwọn yìí ọ̀gá gbogbo wa níbi táwọn yìí ẹ má jẹ́ kẹ́nu owó mọ́ pín yẹlẹyẹlẹ mọ́ ọ̀rọ̀ Ramadan náà kò yẹ kó tó kò yẹ ká rojọ́ mọ́ kò yẹ ká máa fà á mọ́ ṣọ́bọ̀ tí lẹ́yìn yìí ní ká retí tó bá wí in fact ilé ìṣọ́ ogun èyàn àti sultan ẹgbẹ́ òwú pọ̀ ẹ wá sọ fún pé sultan dáwà fẹ́ ní ká máa fi astronomy ká ẹni pé yóò gbọ́ sí pé mo ti gbọ́ tẹ́ wí àwọn eléyìí náà tán ní ìtàbárọ́sù tán ní dáwọn inú ẹjẹ́ gbọ́ táwọn náà wí ẹjẹ́ kó dìjọ́ náà tó wá jẹ́ pẹ́yìn náà sáà pẹ́bù ní sí pé ìtẹ̀wókú múlẹ̀ òun náà ní wí tẹ bá fẹ́ gbà fọ́gà ní ẹwà rẹ̀ ti pé kó tiẹ̀ kéde ọ̀hún náà kó wá sọ tó tako ti yín kẹwàá challenge pé bóun ló fi ṣẹlẹ̀ olórí wa ìtẹ̀mọ̀ mú àyímọ̀ yapa sí tí ìmọ̀ sọ kó lọ wá ní lágbádá tó lórí rẹ̀ àmọ́ àìfẹ́ gbà fọ́gà tẹ́ẹ̀fẹ́ gbà fọ́gà àìfẹ́ fẹ́ nìkan sórí táàfẹ́ fẹ́ nìkan sórí ẹlẹ́yàmẹ̀yà ẹ̀ Haúsá ni Yorùbá làwọn àti ọ̀dọ́ tí ń lárí sí o gbogbo ìwé ìṣe ẹlẹ́yàmẹ̀yà ẹja dúró wọ́n ti ń yà nìsí láti ní sùlùtọ́nù sókótó àwọn Haúsá ló ní àwọn Yorùbá aráàlì tàwọn Yorùbá wọ́n ni ẹ̀sìn láwọn náà ti láwọn múfútáwò àwọn tó ń kílẹ̀ mú múfútáwò ilẹ̀ Yorùbá nìsí ọlọ́dìkan ló wọ́yẹ wọn
ọlọ́run nìkan ló mọ iye wọn bí wọ́n ní ẹgbẹ́ ẹlọ́rẹ̀ gbé mufti of Yorùbá land wá nìsín ó dá méjì èèyàn kankan yóò jáde láàrin wa ìjọba ò sì lè recognize èèyàn kan nítorí pé kí ni àwọn kan ìgbìmọ̀ kan wọ́n yẹ tí wọ́n ọba àlú kan wọ́n yẹ tí wọ́n bí wọ́n bá bí èmi náà nìsín mo lè yẹ̀yàn nìsín náà pé ìwọ ni mufti gbogbo lè Yorùbá yìí ó yẹ kó yàn sí ní kí ni òun yẹ dẹ́wọ̀ àwọn ọ̀dọ́ kan lè dé nìsín káwọn ọ̀sán pé àbá ìwọ la fi jẹ́ mufti gbogbo lè Yorùbá ó yẹ ní wọ́n ní wọ́n àdẹ́sì àwọn náà lójú ọ̀nẹ́tò ní kí ni èyí tó wá lédò jùlọ tí ìjọba bá wa lọ́wọ́ sí onígbà Alhaji Saad Abubakar oní olórí gbogbo wa ẹ̀yin náà tún bẹ́ẹ̀ kú wa tán ẹni ṣègbè Sufi ni àwa tá a wá báyìí ṣe Sufi àwa wá láwàá gbà fún kí lẹ́yìn ò gbà fún sí tí èyí bá ṣe pé fi qulubihim maradun fazadahumullahu marada àìsàn ń bẹ nínú ọkàn ni ọlọ́run wá nílé tán àìsàn náà ọlọ́run dákun máa fa ìṣàṣe wa o ọlọ́run dákun máa fa ìṣàṣe wa o ẹjẹ́ àgbà fún o ọlọ́run ló yàn síbẹ̀ ẹjẹ́ àgbà fún ọlọ́run ló gbé síbẹ̀ ẹjẹ́ ó kéde tí kéde rẹ̀ ò bá tiẹ̀ ti jápa sí ti àbùṣẹ́bùṣe agbóhùn bọ́sibọ́sí ẹgbẹ́ gbàgbé o tó dáa lè gbàgbé lóòtàn ẹ ti kéde ọdún ni o ẹ ti kéde ọdún ni o tẹ tẹ̀lé astronomy calculation nígbà tẹ́ máa kéde ọdún ìgbà bá padà mọ́ oṣù tá a rí yapa sí ọdún tẹ́ máa kéde rẹ̀ ẹ máa àwọn èèyàn jọ́nà náà àwẹ̀ ti sú àwọn èèyàn àwẹ̀ ti gbọ́ àwọn èèyàn nígbà wọn gbọ́ pé wọ́n rí oṣù pé sòtọ́nù kéré péjọba ìlọ́dún àfáà gbogbo èèyàn lọ lọ bí pé ẹjá tẹ̀lé tó lórí wá sọ àwọn ẹlòmí ya fi nìfàkù bá wọn ti bí ìlú òkè ẹ̀yí sáà ní ọ̀la lọ́dún tí náà àwọn kọ̀ọ̀kan máa jẹun kalẹ̀ látòní àwa kí yìí lẹ́yìn yìí lọ́la àwa jẹun jọ́ tí lòṣù tó nìkan máa jẹun ẹ̀dàpọ̀ mọ̀jà àṣà gidi mọ́ haúsá ní lóòótọ́ èmi èsà àṣà haúsá táàbà nítorí pé jọba haúsá ní ṣe sọ èsà haúsá Sufi ni èmi èsà àṣẹ Sufi èmi àdáwọn Sufi àyè mọ́ kòlá tí ó gbọ́n ní ẹni yóò fi jẹ́ pé àbí à ń gbèjà rẹ̀ ọlọ́run ló fọ̀rọ̀ sí lẹ́nu ẹ jẹ́ kí gbogbo wa náà ká fi ọ̀rọ̀ sí ní ẹnu ṣúgbọ́n lérò ìyàtẹ̀ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ní wọ́n bá rúṣù ní o wọ́n áfítírù lérò ìyàtẹ̀ ẹ túnú tí wọ́n bá rúṣù ní o àwọn retí ìkéde lẹ́nu lọ́dọ̀ Alhaji Saad Abubakar ìyẹn ni ó determine gbò láti kí a sámú ní masalasi wa lónìí pẹ̀lú ògbúrọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo palẹ̀mọ́ ìkí ásámú gbogbo ẹ̀ láti palẹ̀mọ́ kalẹ̀ àmọ́gbò láàkí oní ni àbọ́lá ó dìgbà tí Alhaji Saad Abubakar tí wọ́n bá sọ̀rọ̀ so gbogbo bá tí information wọ́n bá tó jáde a máa mọ̀ wíkágbó mẹ́sàn-án alẹ́ tó lù ó náà ni wọ́n kéde tí wọ́n bá ti kéde pẹ̀lú ògo Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ àgbọ́ta pè rẹ̀